Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run ayérayé nínú àwọn ọ̀run aṣẹ́yìn lọ́ba fún oore ọ̀fẹ́ àti ojú rere láti rí ọjọ́ àbámẹ́ta tí ó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín ọba tó jẹ́ kóṣù yìí san wá fún àánú àti ojú rere tí kò wọ́pọ̀ yìí o, àti àbá rere tí ẹ ní fún wa tí ẹ mú wá sí ìmúṣẹ àti èyí tí àwa pàápàá ní fúnra wa. Ògo ìyìn àti ọlá ni forúkọ yín. Ọ̀rọ̀ tá ò gbọ́ lè ní kó ṣayé àti ọkàn wa ní rere o, kó má ṣe ròdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí àgbàdo àrùkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ wípé àwọn abàyànmọ́ jẹ́ apá kẹta. Àwọn abàyànmọ́ jẹ́ apá kẹta. Àwọn àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé òwe orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án. Ẹni tí ó lọ́ra pẹ̀lú iṣẹ́ rẹ̀, arákùnrin jẹgúdúrúgúdú ènìyàn ni. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà dé ìkọkànlá, ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà dé ìkọkànlá, tọ ẹ̀rù lọ, ìwọ ọ̀lẹ, kíyèsí iṣẹ́ rẹ̀, kí ìwọ kí o sì gbọ́n, tí kò ní onídàájọ́, alábòjútó tàbí alákòóso, tí ń pèsè oúnjẹ rẹ̀ ní ìgbà ẹ̀rùn, tí kò sì kó oúnjẹ rẹ̀ jọ ní ìgbà ìkórè. Ọ̀lẹ, ìwọ yóò ti sùn pẹ́tò. Nígbà wo ni ìwọ yóò dìde kúrò nínú ojú oorun rẹ? Oorun díẹ̀ sí, ògbé díẹ̀ sí, ìkáwọ́pọ̀ láti sùn díẹ̀, bẹ́ẹ̀ ni òṣì rẹ yóò dé o, bí ẹni tí ń rìnrìn àjò, àti àìní rẹ bí ọkùnrin tó hu ìrámọ́ra ogun. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Lónìí, màá tẹ̀síwájú lórí ẹ̀kọ́ mi lórí àwọn ohun tí ó ń ba àyànmọ́ jẹ́. Nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ ilẹ̀ ìpàgọ́ ní ìjọ ìràpadà, mo mọ àwọn bíríkìlà tí wọ́n ìbá ti di olówó tí kì í bá ṣe pé wọ́n jẹ́ ọ̀lẹ. Ọlọ́run ti fi ẹsẹ̀ wọn múlẹ̀ ní ibi tí wọ́n á ti ṣe àṣeyọrí, ṣùgbọ́n ìwà ọ̀lẹ wọn ó ti gba àǹfààní náà kúrò ní ọwọ́ wọn. Olùfẹ́, má ya ọ̀lẹ o. Nígbà tí mo pàdé àwọn olùṣọ́ àgùntàn tí a jọ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní àkókò kan náà, wọ́n á wí pé Ọlọ́run dára sí ọ o. Lóòótọ́, Ọlọ́run dára sí mi, ṣùgbọ́n kò sí ẹni tó lè sọ wípé mo ya ọ̀lẹ. Ọlọ́run lè fún ọ ní gbogbo oore ọ̀fẹ́ tí o nílò láti mú àyànmọ́ rẹ ṣẹ, ṣùgbọ́n tí o bá ya ọ̀lẹ, oore ọ̀fẹ́ tí ó pèsè fún ọ yóò ṣòfò dànù, nítorí o kò ní lò ó. Ọ̀pọ̀lọpọ̀ ti ń gbàdúrà fún kí ilẹ̀kùn ṣí, ṣùgbọ́n nígbà tí ilẹ̀kùn náà ṣí wàyí o, wọn kò ní gba ẹnu rẹ̀ kọjá nítorí wọ́n ya ọ̀lẹ. Nínú bíbélì kíkà wa tòní, a sọ fún wa kí a kọ́ ẹ̀kọ́ lára ẹ̀rù bí wọ́n ti ń pèsè oúnjẹ tí wọ́n sì ń kó èrè jọ ní àsìkò tí ó yẹ. Ní àwọn àkókò yìí, àwọn ènìyàn kan máa ń ṣe àwáwí láti fi ìwà ọ̀lẹ wọn pamọ́ pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀, tàbí kí wọ́n sọ wípé àárẹ̀, fònídọ́la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ẹnìkan kò bá ṣe ohun tí ó yẹ kó ṣe ní àkókò tí ó yẹ kó ṣe, ìwà ọ̀lẹ nìyẹn o. Fún àpẹẹrẹ, tí ó bá yẹ kí ènìyàn jáde ní agogo 8 àárọ̀, ṣùgbọ́n tí ó pinnu láti wà lórí ibùsùn, tí ó kọ̀ láti lọ wẹ̀ tàbí láti lọ aṣọ rẹ̀ ní agogo 7:30 àárọ̀, ìwà ọ̀lẹ nìyẹn. Nígbà tí o bá ka ìwé òwe orí ìkẹrìnléníogún ẹsẹ̀ 30 títí dé ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n, wàá rí ọ̀pọ̀lọpọ̀ ewu tí ó wà nínú jíjẹ́ ọ̀lẹ. Wàá rí ewu ìwà ọ̀lẹ tó ṣe gbòógì. Ìwà ọ̀lẹ kì í ba àyànmọ́ jẹ́ lójijì o. Ìwà ọ̀lẹ kì í ṣe pé ó máa ń ba àyànmọ́ jẹ́ lójijì, ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni ó máa ń ṣe. Tí o bá jẹ́ ọ̀lẹ, wàá wo ayé rẹ lẹ́yìn ìgbà díẹ̀, wàá wá rí wípé o jìnnà sí àwọn ohun tí ìwọ ti ṣètò láti ṣe yọrí. Olùfẹ́, jọ̀wọ́ mú gbogbo ohun tó jọ ìwà ọ̀lẹ nínú ayé rẹ kúrò. Bíbélì sọ nínú ìwé Oníwàásù orí 9 ẹsẹ̀ 11 wípé ìgbà
àti èsì lè ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni. Tí o bá wá jẹ́ ọ̀lẹ, ìgbà àti èsì rẹ tí ó bá dé, o lè wà lórí ibùsùn kí o máa sùn ní ìgbà tí èsì rẹ bá dé. Má jẹ́ kí oorun kékeré kí ó ba àyànmọ́ rẹ jẹ́ o. Oorun dára ó sì ṣe pàtàkì fún ìlera ara rẹ. Ṣùgbọ́n ẹ̀wẹ̀, má sùn àsùnjù tàbí kí o máa sùn nígbà tí ó yẹ kí o máa ṣiṣẹ́. Dìde kí o ṣiṣẹ́ o. Àyànmọ́ rẹ àti àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé akitiyan rẹ. Kókó ọ̀rọ̀: ṣe àkíyèsí àwọn àmì ìwà ọ̀lẹ tí ó lè wà nínú ayé rẹ kí o sì dẹ́kun wọn láti òní lọ. Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa, gbogbo ohun tó jẹ́ ìwà ọ̀lẹ nínú ayé mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti dẹ́kun rẹ̀ láti òní lọ. Olúwa, gbogbo ibi tí ó yẹ kí n ti dìde kí n jí gìrì tí mo ti ṣe ọ̀lẹ, dáríjì mi o, sì fún mi ní okun láti máa tẹ̀síwájú kí n má ṣe ọ̀lẹ mọ́. Olúwa yóò fún wa ní okun ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayápò ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.